bẹ́ẹ̀ bá rí tọ̀hún ọmọdé yóò ní Nàìjíríà ọ̀dà أبقاكم àgbàlagbà yóò ní Nàìjíríà ọ̀dà أبقاكم الله àwọn àfáà wọ́n ní Nàìjíríà ọ̀dà أبقاكم الله bẹ́ẹ̀ bá Hausa yóò ní Nàìjíríà múnà náà Nàìjíríà náà bá cháwó ونجو abalẹ̀ bẹ́ẹ̀ bá rí Yorùbá yóò ní Nàìjíríà ọ̀dà أبقاكم bẹ́ẹ̀ bá rí àwọn ẹlẹ́yàwó náà àwọn ọmọ Ìgbò àwọn náà sọ yìí pé Nàìjíríà yẹn ọ̀dà Nàìjíríà dá Nigerians ni ò dá. أبقاكم الله نائب ẹ gbọ́ kí mo wí fún yín Nàìjíríà dá àwa Nigerians àwa la dá. نائب زماننا والعيب فينا ọba mi sọ fún wa náà kò sí ntọ́lọ́wọ́ fi sànù wa Nàìjíríà أبقاكم الله tí ò sí nílùú mi wẹ́dà wa dá o قواكم alẹ́pọ̀ o قواكم ani kerosene o قواكم الله ani tiro o أبقاكم الله ani rọ́bà o أبقاكم الله bẹ́ẹ̀ bá ti nǹkan bọ́lẹ̀ nínú Nàìjíríà yóò sì jáde fún wa yóò wù. ضرب الله مثلا kọ́ríyàtàn كانت آمنة مطمئنة Ọlọ́run ti ẹ wò bí pé Ọlọ́run jẹ́ Nàìjíríà dá yẹn Ọlọ́run jẹ́ Nàìjíríà dá yẹn àdúrà tí ó lè ṣe Ọlọ́run ti parí iṣẹ́ Nàìjíríà ti pẹ́. كانت آمنة مطمئنة gbogbo nǹkan lọ́lọ́run fún wa pátápátá. آمنة مطمئنة ọkàn wa balẹ̀ Nàìjíríà lánàá. كانت آمنة مطمئنة à ń jẹun 111 lánàá ní Nàìjíríà. آمنة مطمئنة security wa da lánàá ní Nàìjíríà. آمنة مطمئنة a ní fọkànbalẹ̀ lánàá wa rí ní Nàìjíríà. آمنة مطمئنة يأتي Allah, رزقها pariwo Allahu Akbar. من كل مكان yàtí arisku arọ́gádà min kulli makan. فكفرت بأنعم الله wàláhì Ọlọ́run ṣàánú wa gan lu yìí o. فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون. ọ̀nẹ́ yàtí arisku arọ́gádà min kulli makan. nígbà tí Ọlọ́run ṣàánú wa tó kẹ́ wa yẹn àwa fàyọ̀ fọ́. يأتي رزقها رغدا من كل مكان fakafarat bi an'umi Allah. بأنعم الله. gbogbo kí Ọlọ́run tọ́lọ́run ṣe fún wa Nàìjíríà àwa rí sí nǹkankan. كفرت بأنعم الله. ẹ wo nǹkan àwọn kan ni wọ́n wà nídìí epo àṣé gbogbo tá a là ń lọ fọ epo láti ìlú òkèèrè àṣé bí a ti ń fọ epo àsọmọ Nàìjíríà náà ló tún ní. فكفرت بأنعم الله. gbogbo masses adẹ̀ ń sọ́fà. فكفرت بأنعم الله. à ń fìyà jẹra wa. فكفرت بأنعم الله. gbogbo àwọn aláàánú tọ́lọ̀ ń yàn fún wa gbogbo wa la mú wọn kúrò lójú ọ̀nà. فكفرت بأنعم الله. ọwọ́ ara wa la fi pa Múrítàlá ní oko mbẹ́. فكفرت بأنعم الله. ọwọ́ ara wa la fi mú Bọ́lá Ìgè kúrò mbẹ́. فكفرت بأنعم الله. ọwọ́ ara wa la bàbá àtẹ̀kọ́ onírun funfun yìí fún sọ́. كفرت بأنعم Williams. الله. ọwọ́ ara wa la fi yanjú ẹ̀ kúrò mbẹ́. فكفرت بأنعم الله. níbo làwọn Akíntọ́lá wà. فكفرت بأنعم الله. Abíọ́lá àtìyàwó rẹ̀ níbo ni wọ́n wà. فكفرت بأنعم الله. فكفرت بأنعم الله. gbogbo wa pátápátá àwa ìkí Ọlọ́run tọ́lọ̀ ń ṣe fún wa yẹn àwa ṣe kèfèrí sọ́lọ́run. فأذاق الله لباس الجوع. sẹ́rí alukur'an yóò sọ̀rọ̀ ẹni yóò sọ̀rọ̀ àná yóò dẹ̀ tún sọ̀rọ̀ ọ̀la ẹ wo bí tọ́lọ̀ wọn padà sí ó ní fa'adhaqa Allahu libasal ju'i. Ọlọ́run ní iṣẹ́ ti ṣe báyìí ṣé bẹ́ẹ̀ ti máa ṣe fúnra yín Nàìjíríà ni ibi tí màá ti kọ́kọ́ mú yín ni pé màá fi ebi pa yín. فأذاق الله لباس الجوع. bàbá Imam àbí tún nǹkan mi ni. لباس الجوع. ẹni tó jẹ 111 nínú yín wọ́n máa ní ìsìn kọ́ náwó. فأذاق الله لباس الجوع. kọ́dà ẹlòmíì ò rí 101 jẹ mọ́. فأذاق الله لباس الجوع. èyí tó pọ̀ ní Nàìjíríà nísìnyí ni pé sọ́ọ̀sá àti róúnjẹ jẹ lẹ́ẹ̀kan lójúmọ́.
libasal ju'i. nígbà tí ọlọ́run mú ebi yẹn wá tán tó mébi yẹn wá tán tó mébi yẹn wá tán ó ní ọlọ́run ní ẹ̀ tí ì rí kankan. libasal ju'i Wal khawfi. wal khawfi. ọlọ́run ní lẹ́yìn ìgbà tí máa fẹ́ ebi pa yín tán mi wọ́n á tún ní jẹ́ kọ́kàn yín ó balẹ̀. libasal ju'i wal khawfi. ta ló kẹ́ ẹ balẹ̀ mọ́ Nàìjíríà yìí. libasal ju'i wal khawfi. bá a bá wà lọ́sàn-án gangan àmọ́ bẹ́ẹ̀ lọ́ọ̀ ni pé ọlọ́run ṣàánú wa. libasal ju'i wal khawfi. ká tó wá sọ yìí pé yẹn ta ló lè rìnrìn òru mọ́. libasal ju'i wal khawfi. kọ́lá bá a fọwọ́ bá sọ̀rọ̀ àwọn òjì gbé. libasal ju'i wal khawfi bima kanu yasina'un. ṣé wàá mọ solution. ẹ béèrè solution. abqakumullah. solution méjì ni o. tẹ́ ẹ bá fẹ́ kí Nàìjíríà yọ dáa. solution àkọ́kọ́ fún gbogbo eléri wa àtẹlẹ́mù àtàfà àti pásítọ̀ àtàlásàlátù àtẹni tí ó sàlátù àtàwọn aláwo àtàwọn tí wọ́n ń ṣòṣèlú àtẹni tí ò sí òṣèlú ìlérí tá a bá Nàìjíríà lérí àdéhùn tá a bá Nàìjíríà ṣe àdéhùn yẹn ni ẹja padà sí. ẹ ní kí làdéhùn náà gbogbo yín lẹ́jọ́ bá Nàìjíríà ṣàdéhùn gbogbo yín lẹ́jọ́ bá Nàìjíríà ní májẹ̀mú gbogbo yín lẹ́jọ́ bá sọ pé màá ṣe báyìí fún ẹ ní Nàìjíríà láti gbà tá a ti wà ní pínísí wọ́n ní ẹ gbé ọwọ́ láyà báyìí wọ́n ní I pledge to Nigeria my country to be faithful, loyal and honest, to serve Nigeria with all my strength. ẹ farabalẹ̀ ká ó ní I pledge to Nigeria my country to be faithful, loyal and honest, to serve Nigeria with all my strength, to defend our unity and uphold and honor and glory. So help me God. sẹ́rí so help me God yẹn nígbà tẹ́ ẹ ṣe gbogbo ń tẹ́ ẹ ṣe yẹn lọ́lọ́wọ́ òfin ràn wá lọ́wọ́. Ya subhanallah. ìwọ náà máa gbọ́ ó ní I pledge to Nigeria. my country. ó nílùú mi yìí mo ṣàdéhùn fún ọ láti kékeré. ṣe àpé ẹni tí wọ́n bí ní 70, 60, even ọmọ 40 to this time ó rí i pé Nàìjíríà máa dáa ni wọ́n bí wá sí. Let's Nigeria my country. gbogbo ọmọ tó bá jẹ́ ọmọ 40 ọdún nísìnyí ọmọ tó bá jẹ́ ọmọ 50 ọdún ọmọ 60 years ó rí i pé Nàìjíríà máa dáa ni wọ́n bí òǹkálùkù sí. ntí ọ̀wájọ́ dáa ni àfi tẹ́ ẹ bá lọ tún ṣe. Olo pledge to Nigeria my country to be faithful. Oya olódodo nuwada. To be faithful. Ẹ sọ̀rọ̀ olódodo nuwada ní gbogbo parastatus ta ni. Allahu Akbar. Àfáà lólódodo àbí pastor. To be faithful. Àbáwọn aláwo. To be faithful. Sáwọn tí wọ́n wà lókè lólódodo. Ẹ fi yẹn lẹ̀ loyalty wada ní Nàìjíríà. Sáà fọkàn tán ra wa bá ti wà yìí kò sẹ́ńtọ́ fọkàn tán ra wọn. Loyalty wa dà ní Nàìjíríà àyàn lágbájá lọ́lẹ́gbìmọ̀ asòfin láti constituency títí wà yìí káwá fọkàn balẹ̀ sí pé ajẹ́rìí lágbájá tó bá débẹ̀ yọ̀ràn tí ọ̀nà àdúgbò wa. Ọ̀ya ó ti sọnù yọ̀dà fún yín. Unhonest. Unhonest. Ìyẹn tiẹ̀ ti sọ ó ti sọnù tipẹ́tipẹ́. Oya kò sí mẹ́ta péré nìyẹn ni ò sí yẹn o ká tó wá kàyókù. Ó ní to defend our unity. Our unity. Ó ní unity Nàìjíríà ìṣọ̀kan Nàìjíríà máa defend yẹ. Ṣebí wà lọ ń sọ yìí pé káwùsá lọ lọ́tọ̀. To serve Nigeria with all my strength. Kí Yorùbá ó lọ lọ́tọ̀. Káwọn Ìgbò náà lọ lọ́tọ̀. Ẹ dákun unity wo ló wà láàrin àwọn ọmọ Nàìjíríà? Ìwọ náà lọ ṣàdéhùn pé wàá defend the unity with all your strength. Ó ní wàá ní to serve Nigeria with all my strength. Gbogbo agbára tọ́lọ̀ ń bá bùn mi máa fi sáfù orílẹ̀-èdè yìí. Ẹni Ọlọ́run bùn lágbára kọ̀ọ̀kan nínú yín tó fi ran Nàìjíríà lọ. La ilaha illallah. Àwọn tí wọ́n ní agbára àtagbangba tí wọ́n sọ fún pé ẹ mú ẹ dé sẹ́fi sáfù Nàìjíríà. Gbogbo ohun tí ń dà wá láàmú yìí èèyàn kan nínú wọn lè yanjú ẹ èèyàn kan péré ó lè yanjú ẹ kí wàá lè sọ yìí pé ẹ máa serve Nigeria pẹ̀lú strength agbára tọ́lọ̀ ń bá bù yín
kí lẹ́yìn sọ pé ẹ fi sáfù Nàìjíríà fún ẹ sáfù lu yìí gbogbo ni mò ń bá wí o àtàfà àti pàìtọ̀ àtọba àtìjòyè àtọlóṣèlú àtọlọ́jẹ̀lú kò sẹ́ni kankan tó sáfù Nàìjíríà yìí tó fi dórí àwọn tá à ń sọ̀rọ̀ yìí ta ni sáfù Nàìjíríà oníkálukú ń sáfù àpò ara ẹ̀ to defend our unity only and uphold ta ló mọ̀ túmọ̀ rẹ̀ and uphold di Nàìjíríà yìí mú sísìn pé Nàìjíríà gbé kémi bí táwọn kan ní sọ pé ẹ gbé àwọn kan ní ẹ tì í ṣubú yes kí ni túmọ̀ kaba ṣé báwọn èèyàn ni wọ́n bẹ̀ bẹ̀ kí ni túmọ̀ àwọn kaba àtẹ̀sọ̀ yìí ṣé inú ìlú mi ni wọ́n ń gbé ní àbílẹ̀ yìí and uphold ibi táyìn kan ní sọ pé ẹja tún ṣe ẹja gbé àwọn kan ní ẹja bàjẹ́ àwọn kan jáde yìí pé ẹja fi ẹ̀rọnu wa ẹja fi hàn ìbàjẹ́ yìí pọ̀ a rí àwọn tí wọ́n ṣe pẹ̀lú àníyàn gidi ìpè kákan máa lọ ní wọ́ọ́rọ́ àwọn kan sì tún lọ sponsor àwọn kan yìí pé ẹ lọ dà wọ́n rú kún ó lè sọ wípé àwọn ni wọ́n bàjẹ́ uphold better Nàìjíríà tá a jọ ń gbé dà ẹ tún fi yẹn lẹ̀ ó ní an honour ṣé wọ́n honour Nàìjíríà yìí gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tí wọ́n ń bẹ nílùú òkèèrè mo rí kan níjó ní níbi tó yẹ̀yẹ́ Nàìjíríà dé tí frustration ìlú ẹ̀ tó padà mú dé ó sì mú páálí Nàìjíríà ó sì fà á yàrá yìí La ilaha illallah. ó honour lu ẹ̀ bájò bá lé ẹ títí wàá padà sílé And glory. honour lu wa rárá tẹ́ ẹ bá dé ọgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn countries tẹ́ ẹ bá fẹ́ wọnú ìlú kọ̀ọ̀kan tó bá ti ní Nàìjíríà wọ́n ṣe títì ẹ lọ́tọ̀ ni eléyìí Nàìjíríà títí bọ̀ wọ́n ṣe lọ́tọ̀ ni torí wọ́n ti mọ̀ wípé a ti bàjẹ́ láti lé and honour and glory máa gbé ògo Nàìjíríà máa gbé ga ọ̀nà wo ni wọ́n ń gbà tí wọ́n fi gbógo Nàìjíríà ga problem tiẹ̀ wá wà lórí yìí lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ olórí wa àwọn ọmọ gidi tí wọ́n máa gbé ògo Nàìjíríà tí wọ́n máa gbé ga tí wọ́n kàwé torí wọ́n pé àwọn ọmọ tí wọ́n mú first class jáde ní school ẹ wá gbé cardboard 100,000 ẹ wá gbé lé wọn lọ́wọ́ ẹ̀ àwọn ọmọ tí wọ́n ń gbé ògo òlu yín ga nìyẹn o 100,000 naira ẹ wá gbé lé wọn lọ́wọ́ ẹ̀ ẹ wá wo àwọn tí wọ́n ń rìn ní òhò àwọn tí wọ́n ń pera wọn ní wèrè olórin àwọn yẹn lẹ wá ń fún ní slot àwọn yẹn lẹ ń fún ní visa máa lọ Amẹ́ríkà máa lọ London kọ́ lọ jó ní òhò. Fakafara ti bi ani omi ilé ìfàdàkọ̀ ẹ wo problem. olùbáṣálíjú. àwọn gọ́ọ̀mẹ̀ntì wa wọn ò encourage àwọn ọmọ tí wọ́n ń ṣe dáadáa ní school. Fàdàkọ̀ olùbáṣálíjú ìwà nìkan òfin bímọ kánú yasina o. gbogbo àwọn gọ́ọ̀mẹ̀ntì wa gọ́ọ̀mẹ̀ntì school tó ọmọ bá ti jáde torí ẹ pé tí wọ́n mọ̀ yìí pé ọmọ gidi lélẹ́yìí yóò wúlò fún léde wọn ò ní sponsor wọn ó lè mọ nígá ó lè mọ nígo wọn ò ní sponsor wọn àwọn àtàwọn tí wọ́n wà ń sálẹ̀ náà àwọn náà tún wá ń fìyà jẹra wa farabalẹ̀ àwọn náà tún fìyà jẹra wa ẹwà ẹnìkan sọ fún mi lánàá àbíjẹ ta nísìn ọmọ tiẹ̀ àkọ́kọ́ ọmọ rẹ̀ ẹsẹ̀ lo ìwé kan tán wọ́n ti parí semester kan báyìí àbí kílẹ̀ ń pè é ọdún kan ti parí báyìí ọmọ ẹ̀ kékeré wá fẹ́ wọ school mi ó wá lóun wá ń bi bàbá ọmọ yìí pé ìwé yìí ṣé kóun tọ́jú ẹ̀ fún ọmọ èyí tí ń bọ̀ bàbá wa ń sọ fún yín pé mo rò pé ò sí lu yìí mọ́. ẹ wo ní tá à ń fojú ara wa rí. nàìbù sàmánà náà wà lè àìbù fínà. Macmillian tí wọ́n ká làwọn náà mọ̀ ká. nàìbù sàmánà náà wà lè àìbù fínà. ó yẹ sí pé a máa change àwọn tún ní kẹ́ ẹ lọ sọlọ àbí kẹrin. wà á máa ní sàmánà. subahana rabbika. iná ìbò sí wá. bẹ́ẹ̀ wọ́n fẹ́ kí n sọ̀rọ̀ mọ́. wà á máa ní sàmánà iná ìbò sí wá náà. ẹ wo wàhálà táwa náà ń fira wá rí. wà náà jù. ọmọ kékeré tí ò tí ì ju ọmọ ọdún kan àbọ̀ lọ kọ́ máa lo ìwé 50,000 100,000. wà náà jù sàmánà ní bìgẹ́rì zambí. tẹ́lọ̀ bí wọ́n léèrè wípé
ò lè lo ìwé tí ẹ̀gbọ́n ń lò wọ́n ní sílábọ̀sì wa bó ṣe rí nìyẹn. tẹ́ ẹ bá wá lọ wo ìwé yẹn látòkè délẹ̀ ẹ wàá rí i wípé wọ́n kàn gbé tiwájú sẹ́yìn wọ́n gbé tẹ̀yìn síwájú wọ́n dẹ̀ change èkó ẹ̀. wọnájú zamani bigayri zambi. gbogbo ẹ̀ náà ẹ̀bi tani irú àárín yẹn náà ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì náà tọwọ́ bọ̀ àmọ́ tí gọ́ọ̀mẹ̀ntì ò fi lè tọwọ́ bọ̀ ni wípé èyí tó jẹ́ public school gọ́ọ̀mẹ̀ntì òun dà. wàlá ọ̀nà tọkọ zamanu lànà jana. ṣé ó operate dáadáa. wàlá ọ̀nà tọkọ zamanu lànà jana. tọ́ba rí bẹ́ẹ̀ nàìbù zamanina. wálé àìbù fínà. nàìjíríà dá Nigerians ni ó dá. wálé àìbù fínà. nàìjíríà dá àwa Nigerians àwa ni ká check ara wa. wálé àìbù fínà. nàìjíríà ìlú olóríire ni ìlú olókìkí ni àwa Nigerians àwa la ya wèrè. wàmálí zamanina àìbù ziwana. ẹbí gbogbo wa ẹbí àfáà ni o. àìbù ziwana. ẹbí pásítọ̀ ni o. àìbù ziwana. ẹbí àwọn olóṣèlú ni o. àìbù ziwana. ẹbí àwọn oníwèé ìròyìn ni o. àìbù ziwana. ẹbí àwọn lọ́balọ́ba ni. àìbù ziwana. ẹbí gbogbo àwọn ọlọ́jà ni. àìbù ziwana. gbogbo onúlé kọ̀ọ̀kan ló lẹ́bi ló ní bí Nàìjíríà ti rí ibi tá a sọ́dà yìí gbogbo alájọ lẹ́bi ẹ̀. wànájú zamani bigayri zambi. kí ló dé tẹ̀ ń bú Nàìjíríà pé Nàìjíríà ọ̀dà Nàìjíríà ọ̀sẹ̀ yín lẹ́sẹ̀ kankan. bigayri zambi wàlá ọ̀nà tọkọ. òjò ń rọ̀ ní táìmù ẹ̀. bigayri zambi. òòrùn ń ràn. bigayri zambi. gbogbo bí wọ́n ti lò lánàá làánà ń lò lẹ́ni. bigayri zambi.